àṣé láti ọjọ́ yìí ẹ̀san ni Moses ń fi mí gbà lára ọkọ mi kò yé mi. Nígbà tí mo wọlé ibi tí mo jókòó sí, èrò tí ń bẹ lọ́kàn mi nìyẹn. Mo bá gbéra, mo ní èyí náà la yanjú gbogbo ẹ̀. Mo bá lọ bá ìyàkó mi, mo kìlẹ̀kùn, mo wọlé lọ bá màmá. Mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín, tí n bá parọ́ kí Ọlọ́run ọba kó fìyà jẹ òun sì búra tó lágbára níwájú màmá. Màmá ní ọ̀rọ̀ wo ló fẹ́ sọ fún mi? Mo fẹ́ gbọ́. Màmá ó ti léètì, ó ti pẹ́, ìgbà tó yẹ kí ẹ gbọ́rọ̀ ẹnu mi ẹ gbọ́. Ìgbà tó yẹ kí ẹ gbọ́rọ̀ ẹnu mi ẹ gbọ́. Ọ̀rọ̀ yóò wúlò mọ́, àmọ́ wọ́n sọ ẹ wò bẹ́ẹ̀ ṣe fẹ́ gbọ́. Tẹ́ ẹ wà eager láti gbọ́ ohun tí mo fẹ́ sọ. Àmọ́ ọjọ́ kìíní àná tí ẹ pè mí tẹ́lẹ̀ ẹ fẹ́ rí mi. Tẹ́lẹ̀ bùdá Moses fi àwọn fídíò kan hàn yín. Mo fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ n sọ̀rọ̀. Ṣẹ́yìn náà pọ̀jọ́ náà lọ́hùn. Bùdá Moses ló ń fi tipátipá mú mi lọ sí patí tí a lọ. Torí wọ́n sọ pé patí là ń lọ. Wọ́n ní káwọn gbé mi jáde nígbà tọkọ mi ò sí nílé. Mo dẹ̀ ti rí owó tí bùdá Moses ń lò gbogbo ìgbà tí ọkọ mi ò bá ti sí àráǹdì. Eléyìí fà mí sọ pé mi ò tẹ̀lé bùdá Moses lọ. Bùdá Moses pè ọkọ mi sì pè mí. Ó ní wípé tẹ̀lé Moses jáde náà. Kí nìyẹn mi? Mo ní bùdá Moses. Ó ní kí n tẹ̀lé jáde, àbúrò òun ni. Mo sì tẹ̀lé wọn jáde. Gbogbo náà ni mo ń sọ fọ́kọ mi. Báburú ẹ̀ ṣe máa ń wò mí. Báburú ẹ̀ ṣe máa ń fọwọ́ kàn mí. Mi ò fẹ́. Ó lérò burúkú ń bẹ nínú mi. A lọ pátí yẹn. Nǹkan tó gbé fún mi ni mo mú. Mo sọ fún wọn pé mi ò mú ńjọ́ náà. Wọ́n ní sóbò ni. Mo ní ilé tí mò ń wò yìí, ó jọ squishes tó máa ń nu wọn mu. Mi ò mú rí, mi ò mọ ọmú, mi ò kí ń gbé drọ́ọ̀gì. Wọ́n ní rárá, ipe sóbò ni. Mo sì gbá mo mú. Kí ni mo mú tó sí? Mi ò mọ nǹkan tí mò ń ṣe mọ́. Mo sọ fún wọn pé kó jẹ́ ká máa lọlé, pé kò yé mi bó ṣe ń ṣe mí. Wọ́n ní rárá, kí n ṣáà dà wọ́n mú. Ní patí yẹn ni bùdá Moses ti ń pẹ́nu sí mi lẹ́nu, ni wọ́n ti ń fà mí mọ́ra. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Nígbà tá a kúrò ní patí tán tá a délé, mo mọ̀ pé mo wọnú ilé, aṣọ ń bẹ lára mi. Nígbà tílẹ̀ máa mọ́, irun ọmọlúàbí ni mo bára mi lórí bẹ́ẹ̀dì mi. Lánàá tá a dé, aṣọ wà lára mi kẹ. Mo bá gbéra. Nígbà tí màá dé sitting room, mo ti bá bùdá Moses àtọ̀rẹ́ wọn. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ wọn, ọ̀rẹ́ rẹ̀ wò nu. Kí lórúkọ bọ̀dá yẹn náà tó máa wá sọ́dọ̀ wa tí wọ́n níjọ́ wedding ni ọjọ́ wedding wa. Àwọn ọ̀rẹ́ tó wá pọ̀ ọjọ́ wedding wa. Ẹ wò ó, bí bá wọn sọ orúkọ wọn, màá sọ fún yín. Àbí Kazeem. Ó lè pé Kazeem náà ni wọn. Kazeem náà ni. Àwọn ni. Mo jẹ́ rí wọn ní kìnìún ní pé mo bì ọ̀nà àwọn orí mi. Mo jẹ́ yára mi wò, mo rí pé wọ́n bá mi lájọṣepọ̀. Àbí mi ṣáà ṣọmọ kékeré. Mo yára mi wò, mo rí pé kìí ṣe pé ẹnìkan kan bá mi lájọṣepọ̀. Mo ní okay. Àmọ́ kó bá mi lájọṣepọ̀ náà, ṣé mo lè mọ̀? Mi ò lè mọ̀. Mo dẹ̀ gbà sí wọn lẹ́nu. Láti gbà yẹn bùdá Moses ò jẹ́ kí n gbádùn. Wọ́n láfi káwọn kiss mi, àfi káwọn sọ oríṣiríṣi pẹ̀lú mi. Mo ní bùdá Moses ṣe àbúrò ọkọ mi lẹ́jẹ̀. Wọ́n ní rárá àwọn ò ní gbà. Ìgbà tí mi ò dá wọn lóhùn ni wọ́n sọ́dọ̀ yín ni wọ́n á fi fóònù irọ́ èké tí wọ́n ti plan wọ́n á fi hàn yín. Àbí èmi tí mo mọ̀ sí yóò, báwo mo ṣe máa wà nsàlẹ̀ báwo ni mo ṣe máa wà lókè táwọn máa wà nsàlẹ̀ mi. Báwo mo ṣe tì wọ́n lọ wo orí bẹ́ẹ̀dì mi. Ẹ wo gbogbo ẹ̀ kò sẹ́ni tó gbà mí gbọ́. Mo sọ fọ́kọ mi pé báwo ṣe ń ṣe yóò ṣe kinní kan. Ó ní èrò burúkú bẹ́nu mi bí àwọn ọ̀fẹ́ tọ́ mi láti lé wa wá ni. Ní ìsìn báyìí mo ti bá àbúrò rẹ̀ lófẹ̀ẹ́. Màmá, ó sì kọ́ta máa ṣe sí o. Torí wípé àkọ́kọ́ èmi àti Moses ti bára alájọṣepọ̀. Ẹ̀kejì a sì múlẹ̀. Mo ní bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ má pariwo. Ẹ wò ó tí nǹkan bá ṣe yín bẹ́ẹ̀ ṣe wáyé. Ó parí nìyẹn. Torí jọ́ tí Moses pè mí tó ṣe ní fídíò sí mi wípé ó máa poison ọkọ mi. Sípò mo sọ pé mi ò ṣe mọ́. Ó lọ máa poison ọkọ mi. Ó ṣe ní fídíò rẹ̀ sí mi. Ni mo ṣe ń ṣe bí ìwèrè jọ́nà náà mo ní pé kí ẹ má jẹ́ kí wọ́n mu mineral yẹn tí mi fẹ́ kọ́kọ́ mi mu mineral yẹn. Ló sọ pé yẹn lẹ mu mineral yẹn. Bó ṣe ń ṣe ni Moses ti báyé jẹ́, ó ti bọ̀rún jẹ́. Àṣírí àṣẹ ń sọ̀rọ̀. Àṣẹ Moses ń bẹ lẹ́nu ọ̀nà ìyá ọkọ mi. Tí ń gbọ́ nǹkan tá à ń sọ. Pọ̀ sígbà yẹn ló bá wọlé. Ló ti ẹ̀dá báyìí. Ojú ọ̀la ti pé. Ṣé ti gbọ́? A ti múlẹ̀. Wọ́n bí dá. Kó sọ fọ́kọ ẹ̀. Ìyẹn àkọ́kọ́. Ẹ̀yin náà fún ẹ lára yín. Màmí,
mo fi Ọlọ́run búra tó bẹ́ẹ̀ kẹ́ sọ fún bọ̀dá mi bẹ́ẹ̀ sọ fún òun ló máa kú sọ fún òun ló máa kú ó pè yín kẹ́ dákẹ́ bẹ́ẹ̀ yẹn kẹ́ máa ṣe bẹ́ẹ̀ ni pé ẹ rí nǹkan kan mi ò lè ṣe bẹ́ẹ̀ ni pé mi ò rí nǹkan kan kò sí wàhálà ẹ sọ fún náà ṣé ẹ rò bí àmọ́ ń bẹ̀rù rẹ̀ ni ṣé ń bá yín pè kẹ́ sọ fún èmi kọ́ ni mo ti máa ń fún yín ní nǹkan tẹ́ ẹ̀ nígbà lọ́wọ́ mi bọ̀dá mi á sì fún yín ẹ máa gbà ẹni ìkọ́ so ẹ pè kẹ́ sọ fún bí mo sì fẹ́ bọ́sítà nìyẹn wọ́n wá ní Moses kò bá dá wọn lóhùn ẹ wò kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí lẹ́yìn ká ní sùúrù la máa fi yanjú ọ̀rọ̀ yìí o èmi náà fẹ́ kí Moses pa mí lọ́kọ ni mo ṣe nǹkan tí Moses fẹ́ o kò sí nǹkan tí Moses ò lè ṣe o bẹ́ẹ̀ ṣe ń wo ọkọ mi yẹn ọ̀rọ̀ ẹni Moses nìkan ló máa ń gbọ́ o ọ̀rọ̀ ẹni Moses nìkan ló máa ń gbọ́ o èmi ò dẹ̀ tí ìfẹ́ ṣe tán mi fẹ́ dòpọ̀ ọ̀sán gangan nǹkan tó máa tètè pọ̀pọ̀ ẹ náà ló ń ṣe yìí nǹkan tó ń ṣe yìí ká nígbà yẹn gan wá pariwo síta kódà ká wá ní ẹ kò ní ọkọ gan ó bí ẹjú tó ń ṣe yìí lọ ní tó ń ṣe yìí abomination ni ayé ò gbọdọ̀ gbọ́ abomination ni ṣẹ́yìn pé mi bẹ́ẹ̀ ń gbà yẹn ẹbẹ́ tó kọ́ mọ́ mi ẹ̀ tó sọ fún wọn ni ó sọ tó ń fẹ́ ṣe sí torí àti mú mi ẹ wá jẹ́ nítorí Ọlọ́run ẹ má lọ sọ fún àwọn ọmọ mi tèmi o ẹ má gbé wọn lẹ́mìí gbóná o èmi ní kí ẹ má sọ fọ́kọ mi o ẹ sọ fún ọmọ yín ni mo ṣe kúrò mbẹ nìyẹn ó pẹ́ díẹ̀ mo wọnú lé lọ mo wá ké àti ṣe òmù ké gidi gan ìyá ẹ bá wá bí ìyá ẹ ṣe wá ìyá ẹ ní ó kálẹ̀kùn ń tà nìyẹn wọn láwọn ni màmá ẹ máa lọ màmá ní àwọn ò lè lọ àwọn ò mọ bó ṣe ń ṣàwọn mọ́ báwo ló ń ṣe yín màmá ní kò yé àwọn bó ṣe ń ṣàwọn mọ́ kò yé mi mọ́ bàbá kí ó wá kò yé mi ìgbà tí màá fi wọlé ẹnu màmá ti wọ́ sẹ́gbẹ́ kan apá òsì wọn màmá ò lè gbé ẹsẹ̀ òsì wọn ó ti di pé ẹnu wọ́ sẹ́gbẹ́ kan màmá ní àwọn ò lè ṣe pé ni màmá jókòó sí bọ́dá Moses ẹ wọ́n ọmọ mi o ìmọ̀kan tó ṣe wọ́n o àti ṣe àṣegbé mi nù ó di hospital bẹ́ẹ̀ di hospital nígbà tó máa jí wọ́n tó ikọ̀ wọn fún wọn lábẹ́rẹ́ ṣùgbọ́n nígbà tó máa jí àti pé ọkọ mi náà ti dé màmá fẹ́ sọ̀rọ̀ màmá òróró sọ tọ́jú sọ̀rọ̀ màmá ṣe ń dún nìyẹn lágbára lọ́wọ́ Ọlọ́run àìsàn ò ní gbé yín dè kò ní gbé mi dè rọpárọsẹ̀ ò ní jẹ́ tiwa láṣẹ Èdùmàrè ẹni sọ sọ pé nìkan fún yín tẹ bá dèyàn tí rọpárọsẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ń ṣe ní immediately tẹ́tí rí pé ó ń ṣe bẹ́ẹ̀ yẹn ẹ wá ìgbín kẹ wá mú kẹ pa kẹ mú ìgbín yẹn kẹ yọ ìgbẹ́ tó wà nídìí ẹ̀yìn tó bá wà níbẹ̀ yẹn bó ṣe ń ṣe ìbọ̀yọ̀bọ̀yọ̀ yẹn ẹ sọ sẹ́ni yẹn lẹ́nu tẹ́ni yẹn bá ti lè rí irun jẹ kódà kó rí gbé mì alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ẹ wá omi ìgbín tẹ́ bá lómi ìgbín ẹ wá ewúro ẹ fomi ìgbín yẹn ẹ gbé ewúro kí á fomi ìgbín yẹn kẹ wá fìtẹ̀ jáde kẹ́nikẹ́ni yẹn ó mú ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹni tí kíní stroke yẹn bá dé sí lójijì bẹ́ẹ̀ yẹn ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta kẹ gẹ̀ẹ́tì omi irú yìí kẹ jẹ́ kí omi irú yìí kẹ gẹ̀ẹ́tì omi irú kẹ wá fi míìkì ẹ fi gbé sínú inú kíní 2.5 litres tàbí inú kíní 5 litres but 2.5 litres ní kẹ kọ́kọ́ lò kẹ wá mú míìkì ọlọ́pẹ̀ original kẹ wá já kẹ wá tú sí kẹ wá mì jìgìjìgì kẹni wá máa mú ó máa mú kọ́ọ̀pù kan láàárọ̀ kọ́ọ̀pù kan lọ́sàn kọ́ọ̀pù kan àbí kó máa fi sómi mu kó máa mú tí òyìnbá ẹ̀ bá ní oògùn kan tó fi ń ṣe agbára ó máa bàjẹ́ o àmọ́ gbogbo nǹkan stroke yẹn ó máa fi lẹ̀ Ọlọ́run ọba ló máa ń wòyàn sàn kò sóògùn pé ilé ìdájú kò sóògùn tó dájú o Ọlọ́run ọba nìkan ló dájú àní fàìsàn ló gbà ẹ wo ẹnu màmá bá ti wọ́ sẹ́gbẹ̀ẹ́ kan kí la fẹ́ ṣe sí ẹ̀ wọ́n á lọ hospital màmá ò lè sọ̀rọ̀ màmá wo ọmọ ẹ̀ báyìí màmá tún ṣe báyìí màmá tún wò báyìí màmá tún pòṣè àǹtí ṣeun màmá ṣàwà bẹ́ẹ̀ wọ́n ń tọ́jú màmá mo ń lọ síbẹ̀ tí bá ti wo bẹ̀ màmá ké màmá náà máa ké màmá máa ké màmá náà máa ké èmi mojú tí wọn ọkọ mi ti fún wọn lówó ọkọ mi ti padà lọ sí ibi iṣẹ́ tiẹ̀ Moses náà máa wá Moses bá wá